Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé, a dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ nítorí pé ní ọjọ́ ìṣẹ́gun, Ọlọ́run yóò ṣẹ́gun fún wa nílé, yóò ṣẹ́gun fún wa lóko. Gbogbo ibikíbi tí a bá lọ, a ó máa rí ìṣẹ́gun gbà. Jésù Olúwa wa, àmín. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 18 oṣù kẹrin. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 18 oṣù kẹrin. Àkòrí: àwọn aba àyànmọ́ jẹ́ ìbínú. Àkòrí: àwọn aba àyànmọ́ jẹ́ ìbínú. Àkọ́sórí la ó mú nínú ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ 9. Àkọ́sórí a ó mú nínú ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ 9, tí ó sọ wípé má ṣe yára ní ọkàn rẹ láti bínú, nítorí pé ìbínú sinmi ní àyà aṣiwèrè. Má ṣe yára ní ọkàn rẹ láti bínú, nítorí ìbínú sinmi sí àyà aṣiwèrè. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé òwe orí 14 ẹsẹ̀ 29. Ìwé òwe orí 14 ẹsẹ̀ 29, tí ó kà báyìí pé ẹni tí ó bá lọ́ra àti bínú ó ní ìmọ̀ púpọ̀, ṣùgbọ́n ẹni tí ó bá yára bínú ó gbé wèrè lékè. Ẹni tí ó bá yára bínú ó gbé wèrè lékè. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 18 oṣù kẹrin. Ìbínú jẹ́ ọ̀kan lára ohun èlò tí èṣù máa ń lò láti fi ba àyànmọ́ jẹ́. Gbogbo ènìyàn mọ̀ dájú pé ẹnìkan kì í dédé bínú láì nídìí, láì ṣe pé a bí i nínú. Ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ 9. Má ṣe yára ní ọkàn rẹ láti bínú, nítorí ìbínú sinmi ní àyà aṣiwèrè. Nínú ìwé Númérì orí 20 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 12, Mósè, ẹni tí ó ti làkàkà fún Ọlọ́run fún 40 ọdún, tí ó sì darí àwọn ènìyàn tó le gan-an, ó bínú nígbà tí ó kù díẹ̀ kí ó dé ilẹ̀ ìlérí. Nítorí náà kò wọ inú rẹ̀ o. Máa ṣọ́ra ní ìgbàkúgbà tí nǹkan bá fẹ́ kí o bínú. Tètè yẹ ara rẹ wò. Èṣù lè máa múra láti gbé ìkọlù dìde. Ìbínú léwu gan-an. Ọkùnrin kan wà tí ìṣòro rẹ̀ kan ṣoṣo jẹ́ ìbínú. Ní ìgbàkúgbà tí ó bá bínú, ó lè ṣe ohunkóhun. Ó sì ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun. Ó gbé e sí iwájú ìta ilé, ó sì ń ṣe àjọyọ̀ rẹ̀. Nígbà tí ọmọ rẹ̀ ọkùnrin mú nǹkan tí ó mú lẹ́nu, ó sì ha ọkọ̀ tuntun. Ọkùnrin yìí rí i pẹ̀lú ìbínú. Ó mú ohun tí ọwọ́ rẹ̀ kọ́kọ́ kàn, òòlù, láti fi fọ́ ọwọ́ ọmọ rẹ̀. Ọmọ náà pariwo. Nígbà tí ó rí ohun tí òun ṣe yìí, ọkùnrin náà gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn. Nígbà tí dókítà ti sọ pé ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé kí wọ́n gé àwọn ìka ọwọ́ ọmọ náà. Ní ọjọ́ kejì, ó lọ wo ọmọ náà ní ilé ìwòsàn. Ọmọ náà sì sọ fún un pé, "Dádì, nígbà wo ni àwọn ìka mi yìí yóò wú padà?" Ọkùnrin náà padà lọ lé pẹ̀lú ọkàn wíwo. Ó wá pinnu láti wo ohun tí ọmọ náà kọ sí ara ọkọ̀ náà pàápàá. Ọmọ náà kọ sí ara ọkọ̀ wípé, "Dádì, mo nífẹ̀ẹ́ yín." Orí ọkùnrin náà dàrú pátápátá débi pé ó lọ pa ara rẹ̀. Wèrè ìgbà díẹ̀ ni ìbínú jẹ́. Ìdí nìyí tí wàá fi gbọ́ tí àwọn ènìyàn máa ń sọ pé inú bí mi sí ni. Wọ́n á sì sọ pẹ̀lú ìgbéraga. Bí o bá fẹ́ mú àyànmọ́ rẹ ṣẹ,
o ní láti bá ìbínú wí nínú ayé rẹ. Ẹni tí ó lọ́ra àti bínú ó sàn ju alágbára lọ. Ẹni tí ó sì ṣe àkóso ẹ̀mí rẹ̀ ó ju ẹni tí ó ṣẹ́gun ìlú lọ. Ìwé Òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ṣe àkóso ẹ̀mí rẹ. Má ṣe jẹ́ kí ìbínú kí ó mú wọn. Kókó àdúrà. Baba, bá èyíkéyìí gbòǹgbò ìbínú tó wà nínú mi jẹ́. Bá èyíkéyìí gbòǹgbò ìbínú tí ó wà nínú mi jẹ́ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, gbogbo ohunkóhun tí ó jẹ́ ìbínú nínú ayé wa, Ọlọ́run yóò fa gbòǹgbò rẹ̀ tú nínú ayé wa ní orúkọ Jésù. Mọ̀ọ́dé gẹ̀ ìpéǹpéjú ní àlàáfíà. Ibi tí a ò fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti èní sí leléyìí. Olúwàbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Nígbà tí a ó tún máa pàdé lọ́la lórí ọ̀run ṣíṣí. Ó dàbọ̀.